celebrant, we wish you happy birthday. Ó máa ṣọ̀pọ̀ ọdún láyé. Ọlọ́jọ́ ìbí. Ó máa ṣọ̀pọ̀ ọdún láyé. Wà á rọ́wọ́ pawú. Ó máa ṣọ̀pọ̀ ọdún láyé. Wà á fẹ́rí kíjó bí. Bẹ́ẹ̀ni, ìdùnnú ò ṣe pamọ́ra torí pé ẹni rẹ lórí kádùn ẹ̀ pé lónìí ó dilé ọlọ́jọ́ ìbí abiyamọ tòótọ́ olólùfẹ́ ìlọsíwájú ni ìyá àtẹ̀mí Àtọ́kẹ́ tí ò kóyàn mi kéré rárá our beautiful big mommy Aminat Fúnmiláyọ̀ aya Abdulaziz mo bá yín yọ̀ bá yín gbígbà ọpẹ́ gẹ̀ǹgẹ̀ sọ́lọ́run Allah happy birthday to you ma Àtọ́kẹ́ gbogbo ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án speaks about our wonderful mommy aya Rafiu Azeez ọrùn dẹ̀dẹ̀dẹ̀ kó bá wa délẹ̀ fẹ́ ni rè ọ̀dọ́dún lẹ́ ò máa bẹ ọbẹ̀ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ abẹ́nà pẹ̀pẹ̀ ẹ ò ní kágógó sọdún ẹ ò ní fẹ́ ní pẹ̀sán aburú bíi Jai Muhammad mama Aziza kíkẹ́ lọ́mọ owó mama Abdullah Ọlájídé ọlálẹ́ yìí ò ní wọmi ẹ ò ní tanáwó sàárè ìyọmọ láṣẹ Ìdùmarè Àtọ́kẹ́ irin ilé ti yá ọmọ wọn lágọ̀ọ́ ààrẹ lọ́yọ̀ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọ́ni ọmọ Àtìbà ẹ̀yin lọ́mọ ìkọlà lábẹ́líjù olùgbàgbé ni ọmọ bàyàmù ọmọ erin jogún ọlá ẹ̀yin lọ́mọ lórí dorí ẹ̀ mú ọ̀gbẹ́yìn kùlé mọ iyodù tó hàn àgbẹ̀ ni ọmọ ló láti sá kẹ́kẹ́ Fúnmiláyọ̀ ọmọ ló láti kàbàjà ìkọlà tí ó mọ̀ yín ní ògbówó là lọ́wọ́ ẹ̀yin lé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin tún ní kò yẹ ẹ̀ṣọ́ nílé ìyá ọmọ adìlẹ̀ dogun Àtọ́kẹ́ ò yanbi ńlólú ọmọ alérí kúpogun ogun burú ni kò yóò délé gbé ogun burú ni kò yóò pọ̀ra wọn lórúkọ ọmọ aṣíjú àpòpìrì dàgbà ọ̀fà sọ́fun àpọ̀ fún yọ̀yọ̀ dàgbà ọ̀fà lẹ̀ kórìjì ẹ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ aya wọn léjìgbò mẹ́kùn ẹ̀wù wìnrin ni wọn ọmọ adálẹ̀ gbé wùrà ọmọ adálẹ̀ gbé sùn gángan ọmọ ẹ̀wù wìnrin akànkún lọ́nà èjìgbò nílé àwọn ọkọ rẹ̀ ẹ ti ṣọdún nínú àlàáfíà kórìjì ẹ̀pẹ́ láyé nínú ọlá ńlá àtọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ ẹ̀gbọ́n àbíkẹ́ amúdèdùn tíá aṣíwájú rere lẹ jẹ́ ẹ ò ní dèrò ẹ̀yìn láṣẹ Ìdùmarè níwòye àmọ́dún a ò ní fi í ṣàwátì a ó tún dìjọ péjúṣe mi ìtòwó tọmọta ìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ Aminat Fúnmiláyọ̀ Alátọ́kẹ́ happy birthday to you ma long life and prosperity.